níyàwó kì í ṣe àwọn èèyàn tó ìyàwó tó yóò lè fi hàn ẹ̀yin náà kàn wókè fíbẹ̀ tọrọ ọlọ́run tẹ́tẹ̀ mi náà dá ẹlòmí ò mọ tó yọ yàn ara ìyàwó ẹlòmí ò ti dìde mọ́ kábíyèsí kọ́kọ́ ní í ṣe ìsà kókó kó lára tá lé kókó kó lára tá lé kábíyèsí tẹ́ bá kì á dún tẹ́ bá yìí á lọ sókè bàbá ọmọ bá là á kókè kókó kó là á kókúta irọ́ ọkú ni wọ́n ń pa ládàá kábíyèsí ẹ̀yin náà lẹ́sọ̀ ládàá ẹni kò tí ì tó bàbá ẹni ò tí ì tó oore ńlá kò tí ì tó èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ eléyìí tí mo wí yẹn náà mọ́jọ́ wọ́n padà bàbá àṣẹ yìí ni mo fi ń sọ̀rọ̀ mo kí Olori Temitope Ogunwusi ẹ̀rọ àpàtẹ fún ẹ̀ka lọ sí àríwá bẹ́ẹ̀ mo kí Olori Mariam Ogunwusi ẹ̀rọ àpàtẹ fún àwọn náà inú mi dùn ọ̀rẹ́ àníyá mo kí bàbá wa ẹ̀ka bọ̀ sílé o ara mi yá ìgbà tí bá ṣègbéyàwó láyé mi ọlọ́mọdé ló dùn mí èwo ni ẹ èwo lẹ tẹ̀lé mi lọ sí èwo lẹ tẹ̀lé mi lọ sí. Brọ́dà mi báwo ṣe gbà. mo tún dúpẹ́ ìgbàgbọ́ tó lè sọ yìí o kábíyèsí àṣẹ yín ni mo ń sọ̀rọ̀ ẹ̀pá mi lọ́wọ́. níṣẹ́ ní rán mi wá èmi kí o rẹ́ra mi o.